Ẹ káàárọ̀ o, ẹ káàsán, mo kí yín nílé lóko lọ́nà lẹ́yìn odi wípé ọ̀dẹ ò dùn bí. Àjíǹde àtayọ̀ yóò máa jẹ́ fún wa o. Ọmọ Yorùbá, gúnmí, 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 òye má sọ̀rọ̀. Gúnmí ṣe rí lórí ọ̀rọ̀ aircraft yìí, ọkàn Gúnmí ò balẹ̀ mọ́ rárá. Ǹjẹ́ ẹ mọ̀ pé Sultan Sokoto náà jìnnìjìnnì ti bá a lórí ìgbésẹ̀ tí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà gbé? Ẹ wò ó, ẹ wá gbọ́ ohun tí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà tó sọ. President Donald Trump ó sọ̀rọ̀, ó ní tí wọ́n bá ń sọ̀rọ̀ ìrànlọ́wọ́, tí orílẹ̀-èdè Nàìjíríà bá nílò ìrànlọ́wọ́, pé àwọn ìlú tó lè ṣe pọ̀. Ó ṣe jẹ́ pé Amẹ́ríkà ni orílẹ̀-èdè Nàìjíríà pinnu láti mú. Wọ́n ní kò ṣe pé ríran Nàìjíríà lọ́wọ́ ni àwọn lára, bí kò ṣe pé orílẹ̀-èdè Nàìjíríà táwọn ń ràn lọ́wọ́ yìí ṣe ló tún máa ṣínà ogun fún àwọn ọ̀tá àwọn, tó jẹ́ pé wọ́n á wò pé so nǹkan báyìí lẹ lè dá lára, ó máa tún ṣínà ogun fún wọn láti fi lè kojú àwọn ni. Bẹ́ẹ̀ ni, gẹ́gẹ́ bí Trump ṣe sọ̀rọ̀, ó fakùn mọ́ òkun o. Gẹ́gẹ́ bí Trump tún ṣe sọ, ó ní kò sí orílẹ̀-èdè tó jẹ́ kó gba Islamic láyè láti jọba lé wọn lórí, láti sọra wọn di nǹkan lé wọn lórí. Ó ní tá a bá ń sọ̀rọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà ní ọgbọ́n gan, kódà wọ́n ní ọpọlọ láti kojú àwọn agbésùnmọ̀mí. Ṣùgbọ́n o, ìrànlọ́wọ́ táwọn ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n ní ó ṣeé ṣe kó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ni ó lè ṣe é. Orílẹ̀-èdè Nàìjíríà tó bá jẹ́ pé wọ́n ń wá military assistance ni, ó ní Turkey ń bẹ ńbẹ̀, Pakistan ń bẹ ńbẹ̀, China náà ń bẹ ńbẹ̀ tí ó yẹ kó lè ran Nàìjíríà lọ́wọ́. Ṣùgbọ́n wọ́n decide láti mú Amẹ́ríkà. Ó ní ṣé wá rí àwọn anti-US forces, wọ́n máa ní agbára lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí àwọn Amẹ́ríkà fi ran Nàìjíríà lọ́wọ́. Èyí máa fún àwọn yẹn náà lágbára pé ó dàbí pé àwọn náà lè kojú. Wọ́n ní ẹ wò ó, Amẹ́ríkà tó wá ran Nàìjíríà lọ́wọ́, ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn ìlú tí ò gba t'Amẹ́ríkà náà wọ́n lè fẹ́ lò yẹn against wọn náà ní 2027, pàápàá jùlọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn nǹkan tí Trump sọ rèé o. Ǹjẹ́ ẹ mọ̀ pé Sheikh Gumi ti sọ̀rọ̀? Gumi sọ̀rọ̀ débi pé ó dùn ó jó, kódà ibi tí ó dùn dé, ó ní láti máa sọ pé tí ẹ bá tiẹ̀ fẹ́ pé àwọn èèyàn tó máa wipe out agbésùnmọ̀mí, ó ní kó wá jẹ́ kó jẹ́ àwọn agbésùnmọ̀mí náà lẹ tún máa lò fi fẹ́ lé agbésùnmọ̀mí. Nàìjíríà ṣeríṣe pé wèrè la fi ń wo wèrè ni. Gumi ní kò jẹ́ kó jẹ́ agbésùnmọ̀mí náà lẹ tún máa lò. Ó ní bẹ́ẹ̀ bá tiẹ̀ wá sọ pé ẹ fẹ́ lé agbésùnmọ̀mí, á jẹ́ pẹ̀lú ọwọ́ mímọ́, ọwọ́ tí ò lábàwọ́n, àwọn ìlú tí ò ní ẹ̀ṣẹ̀ tàbí ẹ̀sùn agbésùnmọ̀mí kankan lọ́wọ́. Ó ní kò wá ṣe kó jẹ́ bí orílẹ̀-èdè Amẹ́ríkà tó jẹ́ wípé ó ní àwọn gan wọn ò mọ̀. Ó ní ṣáwọn tó jẹ́ pé ọ̀pọ̀ èèyàn ni wọ́n pa láìpẹ́ látàrí pé wọ́n láwọn fẹ́ lé agbésùnmọ̀mí. Gumi tún wá sọ̀rọ̀ o. Ó ní agbésùnmọ̀mí ò kí ń pa agbésùnmọ̀mí, ó kàn jẹ́ pé àwọn ẹ̀mí aláìṣẹ̀ ni wọ́n á pa, tẹ́ ẹ rò bóyá agbésùnmọ̀mí ni wọ́n pa. Ó ní ìjọba Nàìjíríà ẹ ronú dáadáa o. Èyí ló wá fà á o tí Gumi fi bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ orílẹ̀-èdè Amẹ́ríkà. Ó ní ẹ má jẹ́ tàn yín bíi pé olèpo lè wá jà ní Amẹ́ríkà. Ṣé ẹ mọ̀ pé lórí ọ̀rọ̀ agbésùnmọ̀mí àwọn gan ò kéré, wọn kì í fẹ́ gbọ́. Ọwọ́ wọn ò mọ́. Bẹ́ẹ̀ ṣe rí pẹ̀lú gbogbo ariwo ẹ̀ tó, Trump ò fún lésì. Ó ṣáà ti ṣe ìdájọ́ tó máa ṣe.
à ń sọ pé ìjọba Nàìjíríà ẹ bá wa palẹ̀ Gúnmi mọ́, ẹ palẹ̀ rẹ̀ mọ́ kí ẹnu ẹ lè dákẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ jẹ́ ká àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹ jẹ́ á gbọ́ ohun tí àwọn ènìyàn sọ. Bẹ́ẹ̀ ni wọ́n sọ̀rọ̀, wọ́n ní ẹ wò ó, ariwo ọjà lásán ni Gúnmi ń pa, kò lè ṣe nǹkan kan mọ́. Àbájọ tí Trump fi ń wò pé irú ẹ kọ́ ló jẹ́ kó o bá mi sọ̀rọ̀. Bẹ́ẹ̀ leléyìí sọ̀rọ̀, ó ní bàbá Trump tó bá jẹ́ pé ẹ mọ ibi tí Gúnmi wà ni ìyẹn ni ò bá ṣe dùn jù. Ẹ kàn lọ bá a ní pé alpha báwo ló ṣe rí lára kó mọ̀ ọ́. Nínú wọn dùn gidigidi. Àwọn ọmọ Nàìjíríà wọ́n ní Gúnmi ariwo lásán náà ló lè pa, kò sí ohun tó ṣe. Bẹ́ẹ̀ ni gbogbo ọmọ Yorùbá fi àǹfààní pariwo pé ìjọba bàbá Tinubu ẹ bá wa pín orílẹ̀-èdè, ẹ bá wa pín orílẹ̀-èdè kí ẹ sì jẹ́ kí Gúnmi ó lọ wábi jókòó sí kó máa kó tiẹ̀ lọ, àbí tẹ́ bá sọ pé ò lè mú ẹ ṣáà lè pín orílẹ̀-èdè kó ní kálukú kó máa bá tiẹ̀ lọ lọ́tọ̀ọ̀tọ̀. Bẹ́ẹ̀ ni bákan náà ẹ bá wa free ọmọ Adéyẹmọ, freedom for our father olóyè Sunday Ìgbòho Òòṣà, owó baba Dami ẹkùn ọkọ̀ Fúlàní. Nítorí ìgbésẹ̀ tó ṣẹlẹ̀ yìí inú ọmọ Yorùbá dùn, nítorí ó fi hàn wípé Ọlọ́run ti ń dá sí ọ̀rọ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ti ń dá sí ọ̀rọ̀ Yorùbá o, tó fi jẹ́ pé àwọn orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n wá ń ṣe ìdájọ́. Ṣùgbọ́n o, àwa dúpẹ́, inú wa dùn gidigidi. Bẹ́ẹ̀ leléyìí sọ̀rọ̀, ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ Ọláolúwa, ó ní àti Gúnmi o àti Sultan Sokoto àti gbogbo àwọn àgbààgbà Arewa àgbààgbà Fúlàní, ó ní àwọn gan-an ni olórí agbésùnmọ̀mí, kò dìgbà tẹ́ ẹ bá ń wá kiri. Bẹ́ẹ̀ wọ́n ní ó yẹ kí ìjọba àpapọ̀ kí wọ́n ti tò láti lọ gbé Gúnmi lé ni, nítorí kò sí ọ̀rọ̀ ni Gúnmi sọ yìí. Ṣùgbọ́n o, àwa gbà pé Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n o, God bless Donald Trump, God bless him for us. Ẹ wo, ẹ fi bàbá Tinubu lẹ̀. Ó dàbí pé bàbá Tinubu ti pé olùgbèjà tó máa wá gbèjà òun lọ́wọ́ Gúnmi. Tó a ní rí jù báyìí lọ, nítorí àgbẹ̀ ò ní roko títí kó gbàgbé ilé, bó pẹ́ bóyá ilé làbọ̀ sinmi oko ẹ̀dá. Ẹ bá wa like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ ó yá àwọn èèyàn lọ́tùn lósì pé Yorùbá Nation is the only solution la fi ń kí yín pé ó dàbọ̀.